àfáàgbà ọ̀rọ̀ àfáàgbà nílùú Ìlọrin ó ti wá di ohun tá ń gbà bí ẹni gbàgbọ́ ọtí tẹ́lẹ̀ ó bá wí oná ti dàfá gbà kò sásìn tí mo ti ṣe báyìí tàbí tí wọ́n mẹ́nu lé báyìí táwọn ọ̀tá wọn ò ní lọ mọ́ tí ò ní ní mí létí àwọn ọ̀tá wọn tí ó bá ti wá rí báwọn ajẹ́pẹ́ nìyẹn jù yín lọ nìyẹn ó jù yín lọ ojú afárá yín lọ ní gbogbo ọ̀nà bó ṣe rí nìyẹn ìwà yín ní tí wà yín pọ́sì sí wa lẹ́mìí nìyẹn o pé gbogbo tẹ́ẹ̀dá fi máa ń ju ẹ̀dá lọ láyé apart from pé àjogúnbá nǹkan kan lọ́wọ́ nílé ntẹ́ pé ìdájọ́ délé ayé tájọ́ ń gbé ṣe ajẹ́pọ̀ Gani Baba Mufti abẹ́lọ́wọ́n bá là kó bá ní dúró ti bàbá yẹn kọ́lọ́mọ́ fi kó tó yàwọ́ pa wọ́n wala la hawla wala quwwata illa billah ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìdájọ́ gbọ́n tọkùnrin sí Abdulhakeem mọ́nfà ló tí wọ́n là ń jẹ́kuru ọ̀ràn kó tán ìwọ̀n gbọ́nwó ẹ̀ sáwò ṣé tó bá sọ̀rọ̀ òfin kó sọ̀rọ̀ ó dẹ̀ jẹ́ lọ́bẹ̀ àdèmàmà wọ ẹran no tó bá ìsọ̀rọ̀ ó ní gbèsè ìsìnkún sí báyìí ó ní gbèsè gangan jama ìdájọ́ gbọ́n tó sọ náà bismillah. Náà jama ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí mo fẹ́ sọ gẹ́gẹ́ bí ìkan nínú àfáàgbà nílẹ̀ yìí lónìí torí n ti ń já àfáàgbà ń lọ rí báyìí eriwa yìí ló ti bẹ̀rẹ̀ àfáàgbà ńlẹ̀ yìí báyìí àwa náà ti wà ń pọ̀ àfáàgbà ńlẹ̀ yìí báyìí ìwọ tó bá wá bí mi ipe iṣẹ́ kí lọ ṣe kí ni wọ́n náà ti ṣe tó ti sọ̀wọ́n náà dàfáàgbà ẹ wàá sọ fún ọ yìí pé nínú àwọn ọmọ tí mo kọ́ wallahi tallahi summa billahi alladhi la ilaha illa huwa mo ti láwọn ọmọ tí wọ́n ti di dókítọ̀ mo ti kọ́ àwọn ọmọ tí àwọn náà ti gba tí wọ́n ti ṣe PhD níbi lugha Arabiya. Ní àkọ́kọ́ kí n mọ yanjú ẹlẹ́yọ kọ̀ọ̀kan torí àti bàbá wa àgbà Sheikh Sulaiman Farouk Oníkìtìpá Mufti DR kọlọ́njà rí bàbá pẹ̀lú rí dáadáa àti bàbá wa kejì náà bàbá wa Abdul Qadri Sọlágbẹ̀rú onílẹ̀mọ̀ràn àwọn méjèèjì náà ló fi fídíò yẹn ta sí bọ́n mo wá fẹ́ bẹ́ẹ̀ yanjú ẹlẹ́yọ kọ̀ọ̀kan nígbà tí bàbá Mufti ò ti sọ̀rọ̀ pé àfáàgbà àti àgbà àfà ìkankan ní yóò jáde kó pera rẹ̀ pé òun àfáàgbà òun ṣe kíní kan òun ó wá jáde wọn náà gbé rẹ̀ sí ipò àfà àgbà fine alhamdulillah orí tó lọ́lọ́ ṣe fún pé wọn náà ti kọ́ ọmọ tó ti ní PhD alhamdulillah ká nínú criteria tí wọ́n fi máa mú àfà àgbà nílùú kan àbí lágbègbè kan kákọ́ ọmọ kéwú náà wà ń bẹ fine jẹ́ wọn bí ọ ní local government tí bàbá rẹ̀ tí wọ́n ti bí ọ ta ló mọ̀ ń bẹ nínú ilé bàbá rẹ̀ nínú pálọ̀ bàbá rẹ̀ ara wo ló ti dárí ń bẹ táwọn èèyàn wá ń títorí tiẹ̀ wá mú nǹkan dáadáa wá gbolé yín tó fi ẹ̀kan pé ẹ̀ láfa gbà nínú ilé yín mi ti sọ̀rọ̀ lọ́rin o àṣewó o lo mò ń sọnù ilé tán ti bí bàbá ẹ̀ lágbolé yín ara wo ló ti dá ń bẹ nínú ilé bàbá ẹ̀ kí ló ti ṣe tó jẹ́ gbàràdà tó táwọn èèyàn wá ń kí ẹ láti ìta àwọn èèyàn tí wọ́n mú ẹ tẹ́lẹ̀ táwọn fi dáadáa tó ti ṣe yẹn táwọn fi ń kínú agbolé yín ká máa ti sọ̀rọ̀ odidi ìlú Ìlọrin o tó fi ẹ̀kan pé ẹ̀ láfa gbà ọ̀rọ̀ tó sọ tó ti gàn máa bẹ gbé jáde ó gàn ó lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe wà yìí mo sọ fáwọn èèyàn lọ́jọ́ sí mo nílé ọba lẹ́fẹ́ bájà ẹ̀ ń jẹ́ létí tí ni kéèyàn má kọ́ mọ́ kéwù kankan kó mọ́ ní kankan kó mọ́ mọ́ kéwù rárá nínú ilé Álímì nílọrin tá a máa fi lè sọ ń bẹ́ pé àfáàgbà ní lágbájá kò yẹ ká ró lórí burúkú kankan bí irú tiyín tí ó máa takò ọ̀rọ̀ yẹn pé èyí sáfàgbà kẹ́ni kan ṣùgbọ́n mo àlè níyín mo dẹ̀ sọ Yorùbá ní ìlú tí ń dàgbà ọmọ àlè ibẹ̀ ni ò tí ìlú tí ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí dàgbà gbogbo ẹ̀yin ọmọ àlè tẹ́ bá ti dàgbà ẹ padà fẹ́ dá lọrin irú last ni náà kúkú tiẹ̀ ti wá sọ wípé àfa àwọn ọmọ kéwù rẹ̀ ni ọkọ̀ sẹ́ni tó bọ̀ jiyàn wá sí wo ló ti ṣe rí ní gbangba àta níbi tí èsè náà lọrin àbí fáwọn ọmọ ilé kéwù rẹ̀ táwọn èèyàn wá rí ẹ̀kọ́ ń bẹ̀ tó wá tọ́ọ̀chì àwọn èèyàn táwọn èèyàn wá wò pé lágbájá ya fa táwọn fi ọ́ kí lọrin àbí táwọn fi bàbá rẹ̀ kí lọrin tó fẹ́ fi dìsáfù lé pé ó yẹ kán pè yín láfa gbà oore wo ló ṣe fún lọrin rí àṣewò ẹranko ni ẹ ẹranko játijàti aláìlẹ́kọ̀ọ́ ni ẹ apart from the fact that pé ó yà wá àǹfààní wo ló ṣe fún Islam apart from the fact that pé ẹ mọ̀ wọ́ta fún bàbá Mudiru Morikas kọ́lọ́njà rí bàbá yẹn pé ẹ mọ̀ wọ́ta pé lágbájá ni ò láìkí wọn bàbá ẹni báyìí tó sọ̀rọ̀ yín apart from irú àwọn wá sí olórí búbà oore wo ló ṣe fún Islam gan ṣe wò táwọn èèyàn fi rí pé lágbájá báyìí ní tó di yẹ̀yẹ́ lónìí táwọn èèyàn fi pọn yín lé pé àfáàní lágbájá àwọn mufti ló kẹ́sọ̀ wọnú Islam
ní jọ̀njọ̀n àwọn bàbá jọ̀njọ̀n pẹ̀lú bẹ̀rù Ọlọ́run tán ní àwọn pé ilé ayé là ń lé ẹja tẹ́ni sílẹ̀ lẹ̀ káwọn èèyàn lè bẹ̀rù Ọlọ́run àtolówó àti kíní wọn tẹ́ni sílẹ̀ lẹ́nu àwọn tí ló wò pé irọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mínísítà ẹ̀ lè máa jókòó sórí àga kẹwàá kó àwọn ẹni Ọlọ́run sórí ilẹ̀ ẹlẹ́ báyìí ẹ lọ ká gàdá dá síta káwọn èèyàn ẹni Ọlọ́run àwọn bàbá àlùbáríkà kan jókòó sórí ẹ kí n bàbá rẹ ṣe rí o fẹ́ gbọ́ tán ẹ sórí aṣọ tó bá dọ̀tí bí ó ṣe yẹ kó ṣe dọ̀tí ìfọkúfọ lèèyàn máa ń fọ bẹ́ẹ̀ lọ́rọ̀ yín mo sọ fún yín wàláì òrìṣà tí Ṣàngó lè nà ó lè sáré ni ọlọ́ngbọ́n òrìṣà tí Ṣàngó lè nà wàláì ó lè sáré ni ẹ lẹ́kọ̀ọ́ rárá wọ́n á mú àtàmọ́ ìwọ́n náà ti dà wá gbà torí àfa gbà ní ìsìn yín tó sọ ẹnu bẹ́ẹ̀ ò gbà pé mufti ò sáfà gbà ní lọ́rin wọ́n fi ẹ̀jẹ̀ mufti odidi ìlú kan lọ́jọ́ tí wọ́n fún wọn jọ ìyẹn ṣe gbogbo olórí burúkú yín lẹ́ ń sáwó lẹ́lẹ̀ tínú yín ń dùn pé àfa àwọn ti fi ṣe kínní ẹ̀yin olórí burúkú yìí àsọ̀tà nìyí àṣẹ sọ̀rọ̀ gbogbo yín náà lẹ́ ń sáwó lẹ́ kíní kan mo sọ fáwọn èèyàn mo láwọn ilé ò lẹ́kọ̀ọ́ ẹ fẹ́ pọ́n tọ́lọ́ ń pọ́nlé ẹ fẹ́ pọ́nlé odidi ọba Ìlọrin fìyàn jóye pé wọ́n ni mufti odidi ìlú àfàgbà nílùú kan ìwọ gbẹnu jáde òun sọ pé ẹlẹ́kálùkù náà ní kíra ìwọ ọ̀rọ̀ tẹnu bá bẹ́ẹ̀ ò gbà ẹran kò ní í sẹ́ ọ wá délẹ̀ tán nísìn ànílé Sheikh Adamu tẹ́ fi ń bọ́ nǹkan tẹ́ jẹ tẹ́ fi ń ṣe bí gbà pé ẹ̀ ń protect pé ẹ̀ láìkí Sheikh Adamu Sheikh Adamu ṣe tán gbé dání ni wọ́n gbé dání ṣe tán gbé dání ló gbé dání dákò lórí ọ̀rọ̀ mufti kì í má fagun tá a máa gbórí burúkú ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ nípa Bandoma. so kí ló tún wá kú sẹ́yìn tí ìdàfà gbà àwọn dókítà ti wà nù àwọn ọmọ mi ibi tá a sì lọ ayé dé báyìí pàápàá jùlọ nílọrin tá a wà ń bẹ̀ yìí àdúró de ìgbà táyé bá tó pè wá láfa gbà mọ́ kálukú ń pè rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rọ àwọn kí ló kù kí nìyẹn ti fẹ́ máa pẹ́ nu because ó yẹ ká ti máa pè mí bẹ̀ ti pẹ́ ó yẹ ká ti ní ìjọ́hun àná ìní èyàn ó dé bẹ́ẹ̀ ayé ní òwà sọ wípé àfa àbáyìí ti wà ń kó àfa àgbà báyìí àmọ́ lónìí bí a ṣiṣẹ́ tó lónìí bí bá ṣe ń pẹ́jù kálukú padà ń pè rẹ̀ bẹ́ẹ̀ ni. ó dáná kò burú kálukú ń pè rẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ náà ṣáà ti pè rẹ̀ bẹ́ẹ̀ alhamdulilayi abọ́ dúpẹ́ àfa àgbà adọ́là akimu alimọ́nfàlùtì sọ́tì tán yà máa gbórí burúkú ẹ̀ lọ. èyí tẹ́ sọ ipe ẹ wá tún lù sí ni ẹ wá dà lóru irọ́ ni ọ̀rọ̀ mùdáhánà ni wallahi mùdáhánà ni ana qad atla'tu ala asrarikum منذ أيام وقد عرفتكم منذ سنوات èmi ti mọ̀ yín ti pẹ́ mo ti mọ̀ irú èèyàn tẹ́ jẹ́ èmi ti mọ̀ irú ẹ̀dá tẹ́ ń sìn mo ti wá mọ̀ bí tẹ́ ń lọ. now ọ̀rọ̀ tó ń sọ bọ̀ yín sí yìí ó ti kó lórí ọ̀rọ̀ bàbá mufti o ó ti bọ́ sórí ọ̀rọ̀ Mallam Bandoma òun ti mọ̀ wọ́n ti pẹ́ òun ti mọ̀ irú èèyàn tí wọ́n jẹ́ òun ti mọ̀ bí tí wọ́n dorí ọ̀rọ̀ kọ kíní kan ọ̀rọ̀ Mallam Bandoma ló ń sọ bọ́ o ẹja máa gbọ́ lọ. àti ìyìn àtọmọ ìyá yìí a ti mọ̀ bí tẹ́ ń lọ a ti mọ̀ pé bí ẹ dojúkọ ibi tẹ́ ń lọ ni kò sì sí problem wallahi ẹnìkan ò fẹ́ ẹnìkan lẹ́sẹ̀ o ẹnìkan ò sì ní kẹ́nìkan ibi tí ó fọkàn tẹ̀ fóun fẹ́ dé ẹnìkan ò ní ó má débẹ̀ àmọ́ àwọn tó bá ń wájú ni ọmọ tẹ̀ mọ́lẹ̀ hadha ma naqulu bàbá wa àfáà wa fọdílàtú professor Abdulrahim Hamza wọ́n sọ tó pọ̀ náà rọ̀ wọ́n sì fi Ọlọ́run búra òdodo ọ̀rọ̀ ni wọ́n sọ òdodo ọ̀rọ̀ ni wọ́n sọ àmẹ́yìí tẹ́ ń wí wọn ò jọra wọn bí tí wù kó mọ́ àtàmà tẹ́ ń wí wọn wallahi kò jọra wọn yìí sì fìdí rẹ̀ hàn èdí tí ò fi jọra wọn ẹ kọ́kọ́ lọ lé mọ́ kíní kan Maulana Sheikh Adam rahimahullah akó ẹ̀kọ́ tó pọ̀ lára wọn àwa sì ń lò irú tẹ́yìn ń lò ibo lẹ ti kọ́ irú tẹ́ ń lò ibo lẹ́yìn ti kọ́. ọ̀rọ̀ tó ń sọ pé torí tẹ́ bá ti fẹ́ báyọ̀ jà ẹ wà lọ lọ́sẹ̀ pọ̀ mọ́ Sheikh Adam ẹ believe pé tẹ́ bá ti lọ́sẹ̀ mọ́ wọn yẹn ẹnu ò ní lè bà yín rọ́ o àwa a máa yọ ipò kúrò náà lè kí a mọ̀ Sheikh Adam rahimahullah kọ́lọ́n dákun kó bá mójúkó níbi àṣìṣe wọn kọ́lọ́n gbà wọn lẹ́rú ẹ̀ Ọlọ́run ti lò wọ́n fún tó fẹ́ lò wọ́n fún Ọlọ́run sì gbàṣẹ wọn àdúrà tí wọ́n fọlọ́ nìyẹn tó bá wá bọ́ta tó bá wá sọ pé ìwọ kọ́ ẹ̀kọ́ lára Sheikh Adam ò sí ń lò olórí burúkú alábòsí nìyẹn ṣé bó ṣe rí ni Sheikh Adam ṣe rí ṣé irú wà tó ń wù yìí ni Sheikh Adam wù èèyàn ń sọ ọ̀rọ̀ wọn ní o ti mọ tó fẹ́ àwọn Yorùbá gan wọ́n pọ̀ lọ́rọ̀ wọ́n ní ntí lágbájá bá wí lèèyàn máa ń sọ pé wí àì sọ pé ntí lágbájá fẹ́ wí rè ìwọ ti dénú ẹ̀ tọ́lọ́ndẹ̀ sọ pé ká má ṣe tajassus ìwọ ti mọ tán gbà lérò lórí tí wọ́n sọ ẹ̀yin náà lẹ́mọ̀ sọ pé tẹ́yìn máa hun orin Islam kan tàbí orin lárúbáwá kan tẹ́yìn máa hun
ẹni tó ń orin yẹn gẹ́gẹ́ náà ló mọ tó gbà lérò lórí ẹ̀ so ń tẹ̀lé gbogbo ń tẹ̀ ń kọ́ Sheikh Adam kọ́ ló níwà orí burúkú ìwà abatẹnijẹ́ tó wà lọ́wọ́ tiẹ̀ yìí Sheikh Adam ò nírú ẹ̀ lọ́wọ́ Sheikh Adam táwa mọ̀ wọn ò nírú ẹ̀ lọ́wọ́ sọ pé Mudiru ọwọ́ wọn ló ti bá wọn ìwà tó ń wú ọwọ́ Mudiru ó bá Mudiru lọ ó bá gbèsè ayé tán lò lọ so ọwọ́ wọn ló ti bá yẹn kò ń sọwọ́ Sheikh Adam abẹ́ràn kò ní ẹni Sheikh Adam ti wá ti gbogbo ayé ẹ̀ràn ni ẹ dáma gbọ́n tó ń sọ̀rọ̀. èyí tẹ́ ẹ sọ wípé àfáàgbà almarhum Fadilatu Sheikh Abdulrahman baba Leila tẹ́ ẹ ní wọ́n kọ́yàn ní markasi wọn Sheikh Adam ò dì náà rẹ̀ wọ́n wí wọ́n lóṣù mẹ́fà ní markasi Sheikh Adam mú wọn kúnra nígbà wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sẹ́ wọ́n pè wọ́n Sheikh Adam ń sanwó oṣù fún wọn wọ́n ń gbowó oṣù. Wallahi ẹranko ní Abdulhakeem wallahi tàlá ẹranko lórí burúkú ẹ̀dá kan ní ẹ̀ Sheikh Adam ń sanwó oṣù fún wọn wọ́n ń gbowó oṣù àwọn tó fẹ́ gbìjà tán ṣiṣẹ́ ní Darul Kitab wa Sunnah yìí àwọn ò gbowó oṣù ó mọ iye bùkátà tí Ubando máa ń bá wọn gbọ́ Sheikh a máa sọ síta ó wà nù àwọn tó jẹ́ mọ́ríkà sínú wọn tí Ubando máa ń bọ́ aṣọ sí lọ́rùn àwọn aṣọ yìí ó ti pẹ́ lé mi ìlú mọ́ ìwọ wá kó ń tiẹ̀ kan bọ́ta àbí kí n máa bẹ gbé fọ́tò wọn jáde lẹ́yọ̀ kọ̀ọ̀kan ó mọ̀ mí ṣá ó wà nù wọn tí Ubando máa tán fẹ́ ra mọ́tò owó mọ́tò wọn pé Ubando máa fi kún ó fẹ́ ṣe kínní ọ̀tọ̀ ni tí wọ́n ń sọ torí pé ó fẹ́ dọ̀rọ̀ rú Baba Leila nígbà tí wọ́n fẹ́ dá mọ́ríkà sílẹ̀ according to story Baba Leila lọ láti Àdàbí wọ́n lọ kún mọ́ríkà sí lọ́wọ́ wọn jọ dálẹ̀ òkè káwá gbà pé wọ́n gbowó oṣù torí according to story tá a gbọ́ gbà yẹn Sheikh Adam ń ṣiṣẹ́ pẹ̀lú Ansarudeen o àwọn ò nídìí owó oṣù torí wọ́n gbowó oṣù Ansarudeen bọ́ Baba Leila àwọn ò ṣiṣẹ́ kankan bí kankan so àwọn náà nídìí owó oṣù àwọn méjèèjì tì mọ́ now káwá yọ yẹn kúrò mẹ́ ibẹ̀ kọ́ lá lọ ibi táwa ń lọ ni pé Baba Leila Àdàbíyà ni wọ́n gbogbo àwọn ọmọ tí wọ́n jọ bẹ̀rẹ̀ tí wọ́n jọ kọ́ láti bẹ̀rẹ̀ mélòó nù wọn ni wọ́n wá claim l'Àdàbíyà pé ọmọ kéwu Baba Leila ní lágbájá Baba Leila kún ṣẹ́ tó kọ́ wọn òun sọ̀rọ̀ Malami Ubando máa pé àwọn ọmọ mọ́ríkàsì tí wọ́n gbà gẹ́gẹ́ bíi tíṣà lọ́dọ̀ wọn tó ń sanwó oṣù fún àwọn ọmọ táwọn yẹn kọ́ ọmọ kéwu mọ́ríkàsì ni wọ́n ní tó ń claim nìyẹn ní gbogbo orí búkú ẹjọ́ tó ń ro ṣé blue mọ́ríkàsì náà wọ̀ ni ṣé mọ́ríkàsì jẹ́ mọ́ríkàsì ni Darul Kitab wa Sunnah jẹ́ Darul Kitab wa Sunnah ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ jábẹ́ clear ẹ̀ tàbá ń pọn yín lé àbí Malami Ubando máa pọn yín lé pé gbogbo wọn àfáwa gbogbo àwọn èèyàn làfáwa Malami Ubando máa mẹ́tò tẹ́tíra síwájú ẹ̀ kéwù ń bẹ́ ẹran ni ẹ́ ẹran so automatically ní í ṣe torí pé ọmọ mọ́ríkàsì wà tí wọ́n gbà síṣẹ́ as a teacher automatically ń sìn yìí wọ́n ti àwọn students táwọn yẹn bá wọn kọ́ yẹn wọ́n ti di student mọ́ríkàsì according to you ó lẹ́kọ̀ọ́ sẹ́ Hakeem ó lẹ́kọ̀ọ́ wòrò orí ẹ̀ bó ṣe rí oníṣáló àní Baba Leila fúnra ẹ̀ ló ń sọ̀rọ̀ fúnra ẹ̀ ló ń múra ẹ̀ Baba Leila sẹ́ tó jẹ́ ìpìlẹ̀ mọ́ríkàsì táwọn àti Sheikh Adam jọjọ́ rí àtọ̀rẹ́ báyìí tájọ fọ́ọ̀mù mọ́ríkàsì tájọ dálẹ̀ gbogbo àwọn ọmọ tí wọ́n jọ kọ́ nígbà yẹn láwọn first set second set mélòó ni wọn ló claim Àdàbíyà àbí Baba Leila ọ̀sán Àdàbíyà mélòó ni wọn ṣe mọ́ríkàsì náà gbogbo wọn claim tó gbé Baba Leila believe pé Sheikh Adam ló ní àìdí alẹ́ kéwù yẹn àwọn kan lọ ṣe teacher ń bẹ̀ ní fine àwọn ọmọ rẹ̀ ni so Malami Ubando máa ló nílé kéwù rẹ̀ wọn àwọn tó dẹ̀ ń gbìjà tó ń sọ pé teacher kìnnìkan ni wọn wá síbẹ̀ wá ṣe lọ́fẹ̀ẹ́ o àwọn náà gbowó oṣù ni Hakeem ṣé ìlà tó wà lójú ẹ tó dàbí gbẹrẹ gìrì yẹn ṣó ti bu wọn bu ọpọlọ ẹ mọ́lá ni ó lè dárò nù ni Abdulhakeem sọ wọn bá sinmi fúnra wa lẹ́nu ọjọ́ mẹ́ta ó ní làkà ìlórí ara tiẹ̀ ní ọṣẹ ọ̀tẹ́ sì wá bójú ẹ báyìí tí òjò orí náà ròdù tó dábàá gbọ́n tó ń sọ̀rọ̀. àwọn kan ní pé ìyí tí kò rí olóore yín láyé tí ẹ padà fi àìmórí gbẹ̀yìn yìí tí rí gbogbo tí Sheikh Jamal Maulana almarhum Sheikh Jamaluddin Yahya Murtado tí wọ́n ṣe lérí dídá lékewù yín lẹ̀ àti lérí yíyẹ lékewù yín kò sí ìta ògbà ẹ̀ sọfà yẹrí. òun sọ pé baba Malami Ubando wọn ò mọ oore fáwọn tó ṣoore fún wọn ẹ̀yin gan lẹ́yìn mọ oore fẹ́ni tó ṣoore fún yín ṣe Mufti Ramato bọ̀gìnì fáfá rẹ tó ń gbìjà òun náà nù lára yín o ṣe bẹ́ẹ̀ padà fi ibi sú wọn ni lójú gbogbo ayé ṣé ibi tẹ́ wá fi sú wọn lánàá yẹn ṣé kò wá dóore fún bàbá yẹn Ọlọ́run bó ṣe ń gbé wọn ga in flying colours every day náà wọ́n ka gbogbo àwọn tó rò pé lóore Malami Ubando jọ́ nítorí Ọlọ́run ìtẹ̀rọ̀ fún wo ló fẹ́ ká tún ṣe fún wọn o ṣé kí Malami Ubando gbé sórí rédíò pé irọ́ o àwọn eléyìí àwọn ni wọ́n ní okùn ẹ̀mí mi lọ́wọ́ o àwọn ni wọ́n ní gbèsè ayé mi fún wọn ni o tá bá fẹ́ gbọ́ kankan nínú gbèsè ayé wọn Malami Ubando mo dá sí wọ́n fẹ́ ra mọ́tò mo bá wọn dá sí wọ́n fẹ́ ṣe gbogbo lifestyle wọn Malami Ubando nípa nú ẹ̀ lọ bí wọn kan jáde sí gbangba kan sọ pé ọmọ pa káwa evidence dé ọ̀rọ̀ tẹ́mi ò bá mọ̀ èmi ò ń sọ
kí n tó bẹ̀rẹ̀ sí ni máa sọ̀rọ̀ bàbá mufti ọ̀rọ̀ Malami Banduma ni mo kọ́kọ́ sọ. Malami Banduma kò sí tí mi mọ̀ pa wọn ẹranko ni ṣé o kúkú fẹ́ kí Malami Banduma kúkú declare pé Mọ̀ríkàsí ló ní gbèsè ayé mi o àlẹ́ lójú yín Darul Kitab wa Sunnah ó ti ń compete pẹ̀lú yín ẹ ti rí wọn bí competitors ẹ ti rí wọn bí ẹni tẹ́jọ́ ń dùn kan ní tó ń ṣe ẹ́ nìyẹn mọ́ ṣáájú mi lèyàn máa ń wí ẹnikẹ́ni ní mọ́ kẹ́yìn mi náà tẹ́ ẹ bá já sòrò kò sẹ́tùn wá já sòrò yà fún ni bẹ́ẹ̀ fẹ́ ẹ kákùkọ gàgàrà yín tí ò fẹ́ kí mi kọ àfẹ́yìn ó dẹ̀ ń ṣe kíní pé Sheikh Adam ló tẹ̀ ṣé bí Sheikh Adam ṣe ló gbèsè ayé wọn nìyẹn wọ́n ń sábòsí pé ẹnìkan kò káwọn ọmọ ní kí ó ṣe dáṣọ nìyẹn àáfàá tó ń gbìjà bàbá wa àgbà Sheikh Jubril Ramadan Al-Ketuwi Amiri Al-Ketuwi nínú àwọn tó kọ́ wọn kíláàsì báyìí tó bọ́ra lẹ́kọ̀ọ́ wọn ni wọ́n deny wọn lójú gbogbo ayé àbámúdé Mọ̀ríkàsí wọ́n deny bàbá Al-Ketuwi pé kò kọ́ àwọn ní nǹkan kan ogun ní kẹ́ni mọ́ kọ́ wọn sọ bẹ́ẹ̀ ẹ̀san náà gbà yẹn lójú ayé wọn tí ò rújú rárá kí ló ń sọ kò rújú rárá ẹ̀san náà gbà yẹn ẹranko ni ẹ ẹranko ẹ̀yin lẹ́mọ̀ ń fẹ́ tún tí ò yẹ kẹ́ ẹ tú bí ẹ̀ bá sọ̀sọ̀kúsọ yóò gbọ̀gbọ̀kúgbọ̀ tani gbogbo àwọn tí wọ́n ń kalẹ̀ lónìí lọ bí wọn olóore wọn ní Malami Banduma olóore wọn bí wọn dá kásọ pé Malami Banduma ṣe tí ò dá fáwọn tó bẹ́ẹ̀ tó bá pùsì wọn tàbí ó bá pùsì wa ká sọ̀rọ̀ a máa gbé fidẹ́ǹsì jáde báyìí ó mọ̀ pé mi ní tí màá nẹ́rí ẹ lọ́wọ́ mi ò ní sọ jáde láyé torí mo mọ̀ yín wọn fẹ́ sọ mi ni ẹ̀ ń sọ mi ẹ̀ ń wá kàtẹ́ fi gbámú pé eléyìí ẹ̀ yá ká lọ mú òun ló tún bẹ̀rẹ̀ orí burúkú ẹ̀yẹn nísìn tàbá bẹ̀rẹ̀ pẹ̀lú yín màmá ni ẹ̀ ó yẹ ká àrẹ́sì ọmọ yẹn ni ó yẹ ká àrẹ́sì ọmọ yẹn ni ẹ̀yẹn ẹranko játijàti yìí kí ló dé kò sí tó dá tó máa ń wúyìn gbogbo tẹ́ ẹ̀ ti ń ṣe náà ìsìn nítorí pé fẹ́ kílẹ̀mù pé ìmáàmù Ìlọrin ọmọ Mọ̀ríkàsí ni ẹ̀yin tẹ́ fẹ́ kílẹ̀mù náà ni ó clear tán yẹn pé kì í ṣe ọmọ Mọ̀ríkàsí ó clear tán yẹn kò tán mọ́ yín ọmọ kí o Malami Banduma ni simple as that nítorí ẹ̀ ń bí yín nù ní àjọṣepọ̀ dáadáa tọ́lọ́ ti fi sáàrin bàbá Malami Banduma àti bàbá mufti òun lè fẹ́ para yín lé lórí o ẹ̀rí pa nígbà táàrin àwọn méjèèjì ògún tí Malami Banduma bá wá sí Mọ̀ríkàsí tí mufti náà wà pẹ̀lú yín ó níbi tẹ́ ẹ máa ń sọ o ẹ̀yin òun sí ibi kí nǹkan dà àfi kí nǹkan bàjẹ́ ibi inú gúrúùpù yín orí burúkú yín yẹn gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ mẹ́wàá lọ́wọ́ wa WhatsApp gúrúùpù fún yín yẹn ẹranko ni yín ẹ̀yin èèyàn játijàti afá mi kan afá gbà kan mi fẹ́ dárúkọ wọn mo forúkọ wọn sí sára kọ́lọ́dà kó bá ń kún bàbá yẹn lórí dáadáa ọlọ́mọ dàgbàrú mọ́ wọn lọ́wọ́ o ọlọ́mọ dàgbàrú mọ́ wọn lọ́wọ́ o nígbà tí àárín bàbá Malami Banduma àti bàbá mufti tí ògún táwa ń rò pé kí la lè ṣe àfa yẹn Ìlọrin náà gbé o àfa àgbàlagbà ni wọn àgbà fa ní Ìlọrin kò sẹ́ni tí ó mọ̀ wọn ní gbogbo Ìlọrin gbogbo Èkó gbogbo Nàìjíríà yìí kò sẹ́ni tí ó mọ̀ wọn tí máa dárúkọ wọn wàhálà tèmi àtàfà yẹn ṣe lásán láàrin káàrin àwọn méjèèjì yẹn lè gún wàhálà tèmi àti wọn ṣe lásán kò ń ṣe wàhálà kékeré wallahi uqsimu billah tí wọn ní àfa ṣe tó fẹ́nu kódà ń gbìyànjú wọn tún kí mọ́tò mọ́lẹ̀ wọn tún lọ bá bàbá Ṣọlágbẹ̀rú lé tí bàbá Ṣọlágbẹ̀rú sọ pé wallahi àwọn fẹ́ràn bàbá mufti wallahi tallahi wallahi àwọn fẹ́ràn wọn gan wallahi tí bàbá mufti náà sọ pé àfa Abdul Qadir mo fẹ́ràn rẹ̀ gan kìnìkan táwọn méjèèjì yẹn sọ nǹkan tí wọ́n jọ ń rí pé kábàáyé ló fẹ́ ṣe fún mi tàbí padà ìmọ̀lẹ̀ bàbá mufti ò gbọ́ lẹ́nu mi rí bàbá Malami Banduma ò gbọ́ lẹ́nu mi rí wọ́n lè mọ̀ pé mo wà architect to that issue pé káàrin wọn ṣáà lè dá káàrin wallahi tallahi mo ṣe ń sọ tí bàbá mufti bá wò lóko tábà yẹn mọ̀ pé wọ́n báyìí pé ẹ dákun yín wà bá yín lé wọ́n lọ yọjú sí wọn pé ẹ dákun pẹ̀lẹ́bẹ̀ bẹ́ẹ̀ náà ṣe fún Malami Banduma Ọlọ́run á ṣe Ọlọ́run á pẹ̀lú àdúrà ká jí lóko abẹ́ lọ́pẹ́ àwọn afáwa yìí Ọlọ́run dákun bá tọ́ àárín wọn ewúrẹ́ olóhùn sọmọ ọmọ ìyá gòtàgòtà ló níyà ọ̀tọ̀ òun òbí dúdú èèyàn mélòó ló ń bá yín ṣe ìwà alẹ́ fílẹ̀ gbọ́ àwọn èèyàn dànù ṣé ti Sheikh Adam fi ilẹ̀ nìyẹn ẹ̀yin ẹranko játijàti yìí ṣé ti Sheikh Adam fi ilẹ̀ ṣẹ́ṣẹ́ ojú ẹsẹ̀ wọn lẹ́gbẹ̀ẹ́ Sheikh Adam mọ unite gbogbo nǹkan ni nígbà tí wàhálà ṣẹlẹ̀ ìtàn kan tó wà lọ́wọ́ mi ta gbọ́ tí wàhálà ṣẹlẹ̀ tí wọ́n ní bàbá tó ní Dárú Dáwà yẹn ní sọ̀lọ̀ pé wọ́n bínú wọn láwọn wà Amẹ́ríkà sì mọ̀ kiri kan Sheikh Adam ní ẹlọ́mà ń pè wá ìwọ náà tún ṣe báyìí ó dá mọ́ bínú Ọlọ́run bá ní mójú kó níbi àṣìṣe Sheikh Adam bá ní gbà wọ́n lérú ẹ̀ pé ṣe oya báfa yẹn ṣe gbọ́ bá sáré dọ̀bálẹ̀ ni pé bàbá yìí tó bẹ́ẹ̀ o ìwọ náà tún wá ń yẹra fún mi ìwọ lágbájá ìwọ ọmọ mi wọn ni wọ ó dá o tó bá jẹ́ mi mo ṣe ọ mọ́ bínú ìyẹn náà sáré dọ̀bálẹ̀ pé irọ́ bàbá ipá mi ò ká ẹ̀yin ni ẹ mọ́ bínú sí mi ẹ dákun Sheikh Adam bàbá dáadáa nìyẹn bàbá àlùbáríkà nìyẹn ṣé orí ọwọ́ tẹ̀yìn wà lé nìyẹn bí kí gbogbo nǹkan yálulẹ̀ kó sàjẹ́ yẹn nìkan wọ́n sá máa pariwo tábàlì gbà ẹ fẹ́ dominate everywhere kó yẹ pé ilẹ̀ ní gbogbo wọn máa kọ́ wọn máa arrogate gbogbo power yẹn sí ṣe lè dálé ayé ṣe ni tọ́wọ́ ti wà ní pé gbogbo ilé ayé yìí kó jẹ́ ti ń ṣe lè dá ṣe ẹ̀yin ẹranko játijàti mo sọ fáwọn èèyàn kan mo ní irú àwọn bàbá mufti yẹn Ọlọ́run fà wọn jáde nínú iṣẹ́ Sheikh Adam torí pé Ọlọ́run fẹ́ rí ìwọ́dù Sheikh Adam ní ó rọ Ọlọ́run lọ́rùn kó lọ fa mufti jáde lé kéwù míì tí wọ́n gborúkọ àwọn Sheikh Imran Abdul Majid ọmọ ẹlẹ́yà bàbá olùbáríkà yẹn
ó rọ Ọlọ́run lọ́rùn láti fà wọ́n jáde nínú ilé kéwú mi tí olórúkọ Ọlọ́run fẹ́ káwọn Sheikh Adam mọ̀ ní commission lórí iṣẹ́ wọn ni tó gbọ́yé ni ẹ̀yin ẹranko jàtijàti tẹ́bá tó wá wà níwájú kámẹ́rà báyìí kò sẹ́ńtẹ́ẹ̀lì sọ̀rọ̀ sí nítorí Mudiru Markaz kò sẹ́ńtẹ́ẹ̀lì kàn lábùkù kì í ṣe ti Sheikh Adam wá gbé dání nìyẹn ṣe ti Sheikh Adam gbé dání nìyẹn ṣe Sheikh Adam gbé dání nìyẹn àbí njó ní ẹni tí ó ti pòṣù kan àbòsù mẹ́ta wà bàbá yín tó máa ń dá gbogbo wàhálà lẹ́hìn ní rẹpẹtẹ yẹn kò bọ́ ta pé kèwú ládàbí àrí ìṣèkínní kan ládàbí kálukú kọ̀tàn ní olúkálukú ẹ̀yin náà lẹ́sìn dá orí burúkú yẹn lẹ̀ àwọn bàbá àtàná ìfẹ́ náà fi bára wọn lò Sheikh Kamaluddin Al-Adabi mufti alákọ̀ọ́kọ́ bàbá alùbáríkà yẹn àwọn èèyàn lọ bá wọn pé bàbá ẹ̀yin ò kọtíra kankan kiri kan wọn ni èyí tá a dá máa kọta ní ọmọ lò ṣé èmi tún ní láti máa kọtíra mi ni ẹ dákun àbábá yẹn ò mọ tí wọn lè kọ sínú tíra ẹranko ní ṣé gbogbo àwọn bàbá tó fìfẹ́ bára wọn lò yẹn yín dé lẹ́ ń pín lẹ́ ń wá superiority káàkiri gbogbo ibi tí superiority yín bá yín dé. Alhamdulillah Sheikh Adam ti wá wọn ti lò gbà wọn dẹ̀ ti lọ ọlọ́run ti fàlùbáríkà ṣiṣẹ́ wọn ṣé ẹ̀fẹ́ kẹ́ lómi dìde mọ́ ni over how many years ti Sheikh Adam ti kó láyé tẹ́lómi bá ti wá dìde báyìí àfikẹ́ mọ́ rí lẹ́fàṣẹ́ tẹ́lómi bá ti dìde báyìí àfikẹ́ mọ́ rí lẹ́fàṣẹ́ torí pé ṣàfẹ́ kí orúkọ Sheikh ẹnìkan kan ò struggle láti pọ̀ orúkọ Sheikh Adam rẹ̀ ọlọ́run mọ̀ fi Sheikh Adam hàn ní ọlọ́run sì fẹ́ lómi náà hàn níbo mi náà kí ló tẹ́ gbárùkù àwọn bàbá àtàná lórí ọ̀rọ̀ Rabita tí tó di kíní tí gbogbo yín gbàgbé ẹni gbàgbọ́ tí èmi Daud ọmọ Adébísí mo support ní Rabita 1000%. Why? torí pé mo mọ̀ pé wọ́n fi correct àwọn kankan ni àwọn bàbá tí wọ́n kójọ lánàá yẹn mélòó ni wọ́n lẹ́rí tó sọ̀rọ̀ ní Rabita kìíní ó ti di one man business Mudiru yín nìkan ni wọ́n sọ̀rọ̀ àwọn ọmọ da àwọn ọmọ gbé àwọn ọmọ ṣe bí Sheikh Adam ṣe nìyẹn àwọn bàbá tànà tọ́jọ́ wà ní Rabita lánàá gbogbo wọn ló fẹ́ ju Sheikh Adam lọ tán wọ́n fẹ́ bí wọn lọ́mọ pé àwọn ọmọ wa lélẹ̀ wọ́n sì rí pé ìmọ̀ wà lọ́dọ̀ ẹ̀ ó dẹ̀ tún mú láhán ẹ̀já tì síwájú kó mọ̀ sójú àwọn olóṣèlú wa wọ́n dẹ̀ kún wọn lọ́wọ́ lórí ẹ̀ Sheikh Adam wọn sì kàn ní kankan báyìí lákùbùkù wọn rí kúbẹ́kúbẹ́ náà ni bàbá yẹn ṣe kásá lè unite ní Sheikh Adam ṣe tó fi jáde láyé lọ́lọ́run fi gbàṣẹ́ wọn lọ́lọ́run fi àlùbáríkà ṣiṣẹ́ wọn ẹ̀yin náà rẹ́ lómi tọ́lọ́ ti gbé dìde lónìí sẹ́kẹ̀ kun lọ́wọ́ bẹ́ẹ̀ sì tí àrẹ tẹ́ sì gbé ṣubú tẹ́ sọ̀dẹ̀dọ̀ àrìnlẹ̀ òun lẹ́mọ̀ wákàkiri Malami Bandoma ó ti gbalẹ̀ ní gbogbo Ìlọrin kò sẹ́ni tọ́lọ́run fààyè gbàǹbi tó wà ṣe bí Markaz ṣe bẹ́ẹ̀ kò ló wà Darul Kitabu wa Sunnah Ìlọrin ló wà ó ti gbalẹ̀ Ọlọ́run tó fàlùbáríkà sí kí ló tó wá kàn yín ó mọ iye ọmọléke oyin tó ti ara Malami Bandoma lọ ansa àríní tó lọ Saudi látara Malami Bandoma tó lo mọ́tò látara Malami Bandoma tẹ́lẹ̀mí dòní lórí látara Malami Bandoma ẹ̀yin ẹranko jàtijàti ẹ̀yin òkè ń recognize iṣẹ́ Ọlọ́run ẹ̀yin tọ́lọ́run bá pọ́nlé ẹ̀yin òkè ń pọ́nlé Sheikh Adam ni àwọn afáàtàdà àwọn ànábì Ọlọ́run ànábì Noah nígbà tó wáyé tó ń jíṣẹ́ nígbà tí ó kó láyé tán Ọlọ́run tún gbẹ́lú ànábì mi dìde lẹ́yìn rẹ̀ Ọlọ́run tún gbẹ́ ànábì mi dìde lẹ́yìn ẹ̀ ṣé wàá pa ìjà ànábì Noah rẹ̀ Mose nígbà tó ń jẹ́ ànábì Musa alayhi salatu wassalam nígbà tó náà wáyé nígbà tó Ọlọ́run gbé àwọn ànábì mi dìde lẹ́yìn rẹ̀ ṣó pa ìjà ànábì tiẹ̀ rẹ̀ nítẹ̀yìn fẹ́ gbá nìyẹn káfà mi dìde kan rí láfa àgbà kan rí lóní mímọ̀ kan rí lóní kíní ṣé ó wá mi pé ó ń compete pẹ̀lú Sheikh Adam ni ṣé ó wá mi pé ó fẹ́ pa ilé Sheikh Adam run nìyẹn ni ẹ̀yin ẹranko aláìníláàká lórí yẹn ẹ̀yin jàtijàti ọba Ìlọrin á sọ̀rọ̀ lórí nǹkan kan ẹ̀ẹ́dẹ́ sì tún máa ní tẹ́yìn náà fẹ́ sọ ẹ̀yin ọmọ àlè tí wọ́n tẹ́tẹ́ ìjàmọ̀ kankan náà agboolé yín yìí ẹranko àṣẹ àtúnjọ bẹ̀rẹ̀ ní àtúnjọ wò season 2 lélẹ̀